Khalifa ló sọ̀rọ̀ akramakumullah tó ti bọ́ bá takò wàhálà ti tiẹ̀ nìyẹn kò kàn mí tó bá ti ń sọ ọmọ ṣẹ́ka Adam lọ jàlífà bàbá tiẹ̀ ní ọ̀dẹ̀ níta kò é kó jàlífà bàbá tiẹ̀ fún àlàbẹ̀lẹ̀ yìí tí ó bá tẹ́ lọ́rùn lọ sí kọ́ọ̀tù wọ́n sọ ọmọ òye máa sọ wọ́n sọ pé ọ̀tá mákàtí làwọn wọ́n ṣe pé fún ìdírù ibi yìí kọ́ kò sí olúwa mufti kọ́ wá sọ fún wa àbáwọ̀ ìsókè mufti ilẹ̀ Yorùbá kò sí wàhálà ó sì dánú ẹ̀ tó wá gbẹ́ fún ipò jàdá fún ìlà ọ̀kẹ́ ṣé wọ́n sọ pé ọ̀tá mákàtí làwọn wọ́n ṣe pé fún ìdírù ibi yìí kọ́ kò sí olúwa wọ́n ṣàdúrà fún Maulana Sheikh Adam wọ́n dẹ̀ jẹ́wọ́ wípé Ọlọ́run dá wọn lógo gbogbo Áfíríkà bó ṣe ẹkọ́ dínà ní òtútọ́ ọ̀rọ̀ sí ni wọ́n dẹ̀ sọ̀rọ̀ bàbá wa Sheikh Habibullah náà wọ́n sọ dáadáa gbogbo àwọn ọmọ Sheikh Adam Khalifa ló sọ̀rọ̀ akramakumullah tó ti bọ́ bá takò wàhálà ti tiẹ̀ nìyẹn kò kàn mí tó bá ti ń sọ ọmọ Sheikh Adam lọ jàlífà bàbá tiẹ̀ ní ọ̀dẹ̀ níta kò é kó jàlífà bàbá tiẹ̀ fún àlàbẹ̀lẹ̀ yìí tí ó bá tẹ́ lọ́rùn lọ sí kọ́ọ̀tù wọ́n sọ ọmọ òye máa sọ bàbá wa ọba nínú Mákọ́dí wọ́n ṣàdúrà ṣe rí olákàlẹ̀ kan yẹn inna Allah astafahu fasadahu fil ilmi fasadahu fasadahu fil ilmi wal jismi istifahu náà lọ́lọ́run lò fún ọba tó lò fáwọn àfáà ó fi mọ̀ pé a ti pàdé nínú odò istifaiya so àṣẹ ìjọba wọ́n á fi tọrọ ìfẹ́ bọ́lọ̀ ń ṣe kádàrá ni àfọkàn sí wípé bóyá wọ́n ń bọ̀ nímọ̀ pẹ̀ bẹ̀tẹ̀ á ti mọ̀ wípé mufti ìbíládì Yorùbá wọn fẹ́ kọjá wọ́n sì fẹ́ sálámà so eléyìn àwọn ọmọkéwú níbi tẹ́ pé ọmọ mẹ́kẹ́sì náà ni wọ́n bẹ́ẹ̀ni so tí wọ́n jẹ́ ṣìmá pé warzuqhum min ath-thamarat wọ́n ṣàdúrà bàbá ọba ẹ̀fí ìjẹ́ ọba ẹ̀tọ̀rọ̀ fún bàbá wa gbogbo alájọ́ ń gbà wọ́n láti nílé ní ẹ̀tọ̀rọ̀ fún ẹ̀sọ̀rọ̀ fáwọn ọmọ ilé-ẹ̀kẹ́ kọ́lọ̀n kó járí pẹ́dúpẹ́ lẹ́gbẹ́ àmín ó di صلوا على النبي صلى الله عليه وسلم الحمد لله صلى الله عليه وسلم bàbá wa mufti láti ìjọ gbogbo àwọn nǹkan tẹ́ sọ fún wa nípa bàbá wa Sheikh Adam ọlọ́wọ́ túbọ̀ lékún àwọn yìí bàbá àmín gbogbo tẹ́ sọ òótọ́ pátápátá rẹ̀ lóòótọ́ àwọn àlè kéré àwọn àgbàlagbà ní bọ́mọdé ò bàbá tọ̀ àbọ̀rọ̀bá ń bábá ní gbọ́ wà sí Sheikh Adam kan ní ìjẹta wà láyé ó fantastic lẹ́rí gbogbo ọ̀rọ̀ tí bàbá wa Sheikh sábà máa ń sọ gbogbo ìṣesí wọn ìṣesí bàbá yìí alhamdulillah kò wà lè sọgbọ́ kò sọgbọ́ tí ní ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní olóko ní ìlú máa ń wà ẹjẹ́ ká dúpẹ́ fọ́dọ̀ alhamdulillah ọlọ́run túbọ̀ lè kún àmọ́ a máa rí nígbà bàbá àníwá yìí tí ọlá ní mọ̀rọ̀mù ẹni bẹ́ẹ̀ ṣe ń ṣe ó yí ọlọ́run túbọ̀ máa fún un ṣe ọlọ́láyé àìlọ́lọ́ àtọ̀rọ̀ fún ìgbà tí mo jẹ́lẹ̀ kan àwọn wáàsì tẹ̀sí ìdílé gbọ́ lẹ́nu bàbá ẹni bá mọ bí gbogbo àgbẹ̀tẹ̀ ṣe wà tẹ́lẹ̀ àgbẹ̀wò gbogbo ọ̀rọ̀ bàbá sọ òótọ́ ni ṣẹ́rí ibi tó lóde bá jẹ́ ó máa ń ta ní oríṣiríṣi nǹkan òun lọ̀rọ̀ bí ọ̀rẹ́ mi àṣìgbọ́n ń sọ ọ̀rọ̀ ẹ̀ láwọn akẹ́yìn but àdúpọ̀ fún ọdún ìwéèdè alhamdulillah ọlọ́run wá bí yìí ṣe ìmọ̀lẹ̀ ńlá àti gbogbo oníkálukú ní ìṣẹ́ ọlọ́run wá jẹ́ kárí ọ̀rọ̀ bàbá wa kọ́ gbogbo àwọn ilé kéwọ́ lọ́wọ́ fún àgbàrúkà ọlọ́run wá bí
ìwọ ilé yìí. Ẹ̀ẹ́dẹ̀ iná náà ló fi di tọ́lọ́ ìtàlábí lójú àwọn ẹni ló fi di tí ó dá. Ẹni ṣí àwọn bàbá gbọ́. Torí ìdí tí èèyàn bá ti kéwú tó o ti dé ibẹ̀, èèyàn kì í yapa síbẹ̀. Tí èèyàn bá ṣe kọjá orí àbọ̀ èèyàn, ẹgbẹ́ ọ̀rọ̀ tí bàbá sọ lẹ́kọ̀ọ́, wọ́n dákọ̀ ṣé o mọ̀ ṣe, wọ́n dákọ̀ ṣé o gàmọ́ ẹgbẹ́ gbogbo àwọn bàbá rẹ̀. Ọmọ kéwù bàbá aṣẹ́wà ara mi wọn, ọmọ mọ́gàsì ní gbogbo wọn tọ́ látílẹ̀ máa mú, àgbọ̀dọ̀ ya para wa, ẹ̀rí Islam, ẹ jẹ́ ká gbọ́ra wa yé, ẹ jẹ́ ká jọ wà lórí the same page, nǹkan tí bàbá wa ṣe òṣàbà tó ń jà fún nìyẹn, ẹ jẹ́ ká dúró lórí òdodo, ẹ jẹ́ ká dúró lórí òótọ́, ẹ má jẹ́ ká bẹ̀rù. Ọmọ kéwù kò ní kéwù ní ìsìn, nǹkan tó sọ fún mi kó lọ máa fọ́ńtà. So ẹ jẹ́ kí gbogbo wa bẹ̀rù Ọlọ́run, ẹ jẹ́ ká ṣe gbogbo nǹkan tá à ń ṣe pẹ̀lú òótọ́. pẹ̀lú òdodo lọ́wọ́ afọ àlùbáríkà sí lánàá muhammed subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Mákọ́kí Amina. Àwọn alẹ́ mufti Mákọ́kí. Medina Online Madrasa, we are booming. Learn Quran Arabic. No dulling. Inside your room. Call or WhatsApp 08133 258 671. Al Medina Day for you.